Actually, break your job, Mummy. Ever me see, ever. I celebrate your job, lady. That's it. Ẹ ṣé mọ́mì mi, ẹ jẹ́ bá wa pé ètò. Ẹ ṣé o mọ́mì, mo appreciate yín. À ń celebrate Palm Sunday àtọjọ́ bíi màmá mi kan tó ṣe pàtàkì. Ẹ máa bá mi pé ètò, a máa jó lẹ́ni ni, a máa jó lẹ́ni. Àmọ́ gèlè lẹ́ni. Ẹ káàbọ̀. Ó máa lẹ́tìkẹ́, ètò tèmi tún máa yàtọ̀. Nǹkan méjì. Palm Sunday àti ọjọ́ bíi màmá mi kan tán ṣe pàtàkì, tán ṣe kókó abiyamọ. Ẹ máa bá wa pín ètò ìjọ, ẹ máa bá mi pín. Ṣẹ́rí tí mò ń jó ijó làwájó lẹ́yìn àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. Ó máa yàtọ̀, ṣe ti gbọ́.
ẹ jọ̀ọ́ ẹ bá mi pín, ẹ ṣé. Ẹ ṣé, ẹ ṣé, ẹ káàbọ̀. Ẹ má bínú, mi ò lè pa mọ́ra. Àjíǹde ó jẹ́ àsìkò pàtàkì tí mo máa ń fẹ́ràn jù. Ẹ má bínú, ẹ̀yin ti Mùsùlùmí àti ti àbáláyé, gbogbo wa náà ni mo kí wa. Nǹkan méjì la wá ṣe lénìí. A wá ṣe ayẹyẹ ọjọ́ ìbí màmá mi kan tí wọ́n ṣe pàtàkì, àti èní ọjọ́ ìmọ̀ọ́pẹ. Tó yẹ pé a mọ̀ pé ní orílẹ̀-èdè Nàìjíríà bí a ṣe máa ń ṣe, ẹ jọ̀wọ́ ẹ bá mi pèrò wọlé, ẹ máa bá mi gbádùn orin yìí. Mi ò lè pa mọ́ra, a ní láti dúpẹ́, ọ̀rọ̀ wa tó ọpẹ́, ó ju ọpẹ́ lọ, ẹ bá wa pín, ẹ ṣé.
Okay o, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò. Ẹ ṣé gidi gan ni bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ jẹ́ ká lọ nínú àdúrà kí n tó bẹ̀rẹ̀. Àjíǹde, àjíǹde, àjíǹde dára níkẹyìn onígbàgbọ́. Jésù Olúwa jẹ́ kí n jọba pẹ̀lú rẹ. Ní orúkọ Jésù, Ọlọ́run alágbára jùlọ, adúpẹ́, adúpẹ́, adúpẹ́. Adúpẹ́ nítorí pé ẹ ṣeun. Adúpẹ́ fún ọjọ́ èní, ọjọ́ pàtàkì. Èní ni ọjọ́ ìmọ̀ ọ̀pẹ, ọdún ìmọ̀ ọ̀pẹ. Èní ni Sunday ọdún ìmọ̀ ọ̀pẹ. Adúpẹ́. Ó mú wa, ó ń jẹ́ kí àwọn ọmọ lẹ́yìn yín, àwọn onígbàgbọ́, láti mọ̀ dájú pé ẹ kú, wọ́n kàn yín mọ́gi, ẹ dẹ̀ jíǹde ní ọjọ́ kẹta. Nítorí ẹ̀ṣẹ̀ mi, nítorí ẹ̀ṣẹ̀ gbogbo wa. Àwa ń gbà ládùúrà pé ìṣe wa, ìwà wa, kí ó má tún kàn yín mọ́gi mọ́ ní ẹ̀kejì. Ẹ fún wa, ẹ jẹ́ ká ronúpìwàdà kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ àti àìṣedéédé wa. A fẹ́ bẹ̀rẹ̀ ètò, Olúwa ẹ bá mi bẹ̀rẹ̀. Ọmọ yín tí wọ́n ń ṣe ọjọ́ ìbí ní èní, à ń bẹ̀ yín ní Ọlọ́run, ẹ bá wa fi ọdún kún ọdún wọn. Okun àti agbára ẹ bá wa jogún ẹ̀ fún wọn. Olúwa, ẹ jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Ẹ jẹ́ kí wọ́n 70, kí wọ́n 80, kí wọ́n 90, kí wọ́n 100. Tí Olúwa bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn, kí wọ́n 120. Bí ó tilẹ̀ wù kí wọ́n pẹ́ tó láyé, wọ́n má ṣe mọ̀kòrò. Ẹ túbọ̀ máa bá wa dílé àsùnà wọn mú o. Àjò ni wọ́n wà, Olúwa ẹ jẹ́ kí wọ́n kó èrò kò délé. Ó ti mọ̀ ṣe, kò mọ̀ ṣe mọ́, kò gbọdọ̀ jẹ́ tiwọn. À ń bẹ̀ yín lẹ́ẹ̀kan sí. Gbogbo àwọn ọmọ ọlọ́jọ́ ìbí tí wọ́n ti ṣe sẹ́yìn àtàwọn tó tún ń ṣe lọ́wọ́lọ́wọ́, ẹ bá wa wà pẹ̀lú gbogbo wọn. Ẹ fún wọn ní okun àti agbára. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. A máa yìn yín, a máa gbé yín ga. Jésù agbára wa. Àmín, àmín, àmín. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ ṣé gidi gan ni. Mọ́mì mi Abímbọ́lá Onífádé, ẹ káàbọ̀. Bàbá mi Mufutau Àkànní Salaudeen, ẹ ṣé àdúpẹ́. Happy birthday to a good woman, long life. Okay, ẹ ṣé gan sir. Daddy Kenny Olúwọlé Johnson, ẹ ṣé gidi gan ni. God bless you. Tẹ́ bá lè bá mi pín ètò, ẹ bá wa pín. Ẹ ṣé gidigidi gan ni. Mo kí n tó bẹ̀rẹ̀, mo kọ́ kí gbogbo àwọn tí Mùsùlùmí pé ẹ kú òǹgbẹ, nítorí pé gbogbo wa náà la ní àwọn Mùsùlùmí nínú ilé wa. Àwọn ò jẹ́ kí ẹ̀sìn ò gbọ́dọ̀ fa ìjà láàrin ọmọ Yorùbá. Ẹ jẹ́ kí n lo aṣọ òkè mi, ẹ má bínú. Ìjà ẹ̀sìn kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní àárín àwa Yorùbá rárá, nítorí pé kí kẹ́sìn ìgbàgbọ́ àti ti Mùsùlùmí tó dé, ẹ̀sìn kan ti wà, èyí tí a mọ̀ ní ẹ̀sìn ìbáláyé tí àwọn oníṣe. So gbogbo ẹ̀sìn àti Mùsùlùmí àti onígbàgbọ́ àti ti àbáláyé, ìkankan náà ni gbogbo wa, nítorí pé Ọlọ́run kan náà ni gbogbo wa ń ké pè. Ṣùgbọ́n ọ̀nà tí à ń gbé gbà tí ẹ̀yin àti èmi ta fi ń pè, òun ló yàtọ̀. Fún ìdí eléyìí, mo kí ẹ̀yin Mùsùlùmí, ẹ kú òǹgbẹ. Ẹ̀mí tó bẹ̀rẹ̀ náà ló máa parí ẹ̀, torí mo ní Mùsùlùmí nínú ẹbí mi, bẹ́ẹ̀ ni mo ní ti àbáláyé nínú ẹbí mi. Mo kí àwọn àbáláyé náà pé ewé a máa jẹ́, egbò a máa jẹ́ fáwọn tó lò bí ó ṣe yẹ kí wọ́n lò ní òtítọ́ àti ní òdodo. Mo wá kí ti àwa ọmọlẹ́yìn Jésù Kristi wípé a kú ọdún ìmọ̀ ọ̀pẹ ti èní. Ẹ jẹ́ kí ẹ̀yin àti èmi ronú, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ bá sọ pé ọmọlẹ́yìn Jésù nìyí. Ẹ jẹ́ ká ronú. Ẹ jẹ́ ká ronú pìwàdà kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ àti àìṣedéédé wa. Ẹ má jẹ́ kí ìwà wa, ẹ má jẹ́ kí èrò wa, ẹ má jẹ́ kí ìṣe wa kí ó tún kan Olúwa mọ́gi ní ẹ̀kejì mọ́. Torí pé gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo àìṣòdodo bí àkísà ẹlẹ́gbin lórí níwájú Olúwa.
àsìkò náà rèé, àsìkò tí a wà yìí, ṣé mọ̀, àsìkò àjíǹde, ọjọ́ mẹ́jọ, Ọlọ́run kó jẹ́ ká tayọ Sunday tó ń bọ̀, òun ni ọjọ́ àjíǹde. Àsìkò yìí ṣe pàtàkì gidigidi gan ni, ó ṣe kókó, ó ṣe kókó, ta ní láti ro àròjinlẹ̀. Nínú ìgbésí ayé wa, tí wọ́n bá ń sọ nǹkan tí ojú èèyàn ò bá tó, nǹkan tí èèyàn ò bá rí, téèyàn bá ń sọ, ara ẹ̀ṣẹ̀ ni. Tá bá ń ṣe léyìí, ká máa bọ́ àgbàlagbà, ẹ̀ṣẹ̀ àti àìṣedéédé ni. Ẹ jẹ́ ká ronúpìwàdà, ẹ jẹ́ ká rìn ní ọ̀nà òtítọ́ àti èyí tí ó yẹ. Ètò tèní yìí yàtọ̀, ètò ti èní yìí ó ṣe kí ni, ó yàtọ̀. Ẹ ṣé gidi gan. Èèyàn yìí, bàbá mi Àríyọ̀ Ọlámidé, God bless you, ẹ ṣé gidi gan. Àdúpẹ́, mo rí ẹnìkan, orúkọ wọn ti lọ sókè, ó tún ti kúrò. Mo rí orúkọ ẹnìkan tó yẹ pé kọ́mẹ̀ntì yẹn ó ń lọ sókè, mi ò lè rí kà. Bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ máa bá wa pín ètò. Ẹ jẹ́ kí n kọ orin yìí lẹ́ẹ̀kan sí, then a máa bọ́ sí orin ọlọ́jọ̀bí. A máa bẹ̀rẹ̀ ètò ti ọlọ́jọ̀bí. Ẹ jẹ́ ká gbọ́ ti Palm Sunday yìí lẹ́ẹ̀kan sí, nígbà tí ẹ̀ ń bá mi pín ètò. Ṣé ti gbọ́? Lẹ́yìn ibẹ̀, a máa bẹ̀rẹ̀ ti màmá wa ọlọ́jọ́ ìbí. Ṣé rí pé orin tí ẹ káàbọ̀ sórí ètò bàbá wa tàbí màmá wa tí wọ́n wà ní abẹ́ orúkọ Arabic yẹn, ẹ ṣé gidi gan ni, ẹ kú òǹgbẹ, ẹ̀mí tó bẹ̀rẹ̀ náà ló máa parí ẹ̀ láyọ̀ ní àṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ ká pọ̀ díẹ̀, ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ètò yìí, torí pé màmá wa tí wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí yìí, wọ́n jẹ́ abiyamọ, abiyamọ òdodo, òun ni màmá yìí. Abiyamọ, àwọn abiyamọ tí wọ́n máa ń pọn ọmọ, tí wọ́n kì í fẹ́ kí ọmọ jábọ́ ní ẹ̀yìn wọn, òun ni màmá wa tí wọ́n ń ṣe ọjọ́ ìbí wọn ní èní. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbọ́, ẹ jẹ́ ká bọ́ sí ọlọ́jọ́ ìbí.
Mummy Iyabode Oyerinde, Iyabode ní kí máa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ó ní bàbá ọ̀pọ̀lọpọ̀ ire lọ́dọ̀. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Bàbá ọlọ́pọ̀ ire lọ́dọ̀. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Lórí Mummy Iyabode mo ṣe bá wọn dúpẹ́ o. Wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dáhùn sí tọmọtọmọ. Olóyè Elédùmarè tó sùn gbogbo nínú ohun gbogbo. Ó fi yíyẹ lópin fún Ọlọ́run bàbá. Orí ayé mi àti ìrètí tọrọ. Olówó rẹ̀ ayọ̀ pẹ̀lú àríwú. Ẹ̀jẹ̀ ayé láti wú. Ẹmu adé ọ̀tá rẹ wá ṣe lọ́ba. Àwọn ọ̀tá mọ́mí ẹni ní tó yìí fún ẹmu adé ọ̀tá rẹ wá ṣe lọ́ba. Àwọn ọ̀tá. Olóore Elédùmarè ló sọ̀rọ̀ nínú ayé rẹ̀ bàbá mi. Ẹ sábà yin Olúwa, ẹ máa yin Olúwa, ẹ̀yin ènìyàn, ẹ máa yin Olúwa. Ẹ máa yin Olúwa, ẹ máa yin Olúwa, ẹ̀yin ènìyàn, ẹ máa yin Olúwa. Every second of every. Òun lọ́jọ́ ìbí rẹ̀ màmá yẹ mú kárọ̀dì Amẹ́ríkà kan lè ṣe ìjọba tó. Ọlọ́jọ́ ìbí mọ̀mọ́ ìyẹ dada. Àyàwó nígbàjọ́ májà mi o, Ìbàdàn sáà ọmọ ẹ̀ ọmọ láyé wo. Ìlú òjò, ìlú àìsàn, ìlú òkúkọ́lá olójó kí gẹ̀rùgẹ̀rù lójú ogun. Ọlọ́lá kan máa rọlé, àtúntẹ̀ bí ó ti rẹ̀. Wọ́n ní kí n máa bá wọn yọ lọ́rùn lóko ní Ọlọ́run tó dáwọn sí tilétilé. Ọlọ́run tí ò jẹ́ kí wọ́n gbókùn yín ránṣẹ́ láti ilẹ̀ wá sí Nàìjíríà. Oyè bẹ́ẹ̀ dúpẹ́ b'Ẹlẹ́dùmarè ọba tó lógo. Bẹ́ẹ̀ tilẹ̀ kéré, ẹ lọ́lọ́run ńlá. Bẹ́yìn tilẹ̀ kéré, ẹ lọ́lọ́run tó dájú. Mo tilẹ̀ kéré, ọlọ́run ńlá. Mo tilẹ̀ kéré, ọlọ́run ńlá. Oyè jẹ́ kí sáré yàtọ̀ ẹ̀gbọ́n ọdún sábì. Ẹ̀yin lọ́mọ kò gbàgbà láyé ní ìwà nìyẹn o. Ẹ̀ka méjì ò gbọdọ̀ jára wọn níyàn. Ìyẹlé ní yóò máa di ọlọ́jọ́ rí bí òkú kí ẹ dáadáa. Màmá tó ń lé kò ní kọ́ ní màmá bọ̀ ló ń kọ́ lọ́wọ́. Ṣẹ̀dá ẹ̀yin lọ́mọ Olúmọ. Ẹ̀yin lọ́mọ Olúmọ. Ọmọ ẹgbẹ́ ló yẹ ẹ̀yin lọ́mọ Olúmọ. Ẹ̀yin lọ́mọ Olúmọ. Ẹ̀yin lọ́mọ Olúmọ. Ọmọ ẹgbẹ́ ló yẹ ẹ̀yin lọ́mọ Olúmọ. Lọ́lọ́kùn pẹ̀pẹ́. Ìbẹ̀rẹ̀ ọgbẹ́ bí a ṣe o, ìbẹ̀lẹ̀ bí ọ̀dẹ pẹ̀ o, ilẹ̀ òmìnira. Máyọ̀ lórí Olúmọ. Máyọ̀ lórí Olúmọ. Ẹ jẹ́ kí n stop ẹ̀. Mo ní láti stop orin yan kí n kí ọ̀gá mi torí ọ̀gá mi ni yes ọ̀gá mi bàbá mi ọmọ ìyá mi àtàtà wọn ò pé méjì o tí mi ò ní wá wọn sí nínú ìrìn àjò yìí Dr. Michaela ẹ káàbọ̀ bàbá mi a kú happy Sunday èní happy Palm Sunday ẹ̀mí á ṣe púpẹ̀ láyé sà mọ́mí nǹkan àti àwọn ọmọ mi ẹ ṣé gan sà ẹ kú iṣẹ́ sà bàbá mi èèyàn yìí mo sọ fún yín
mo ní àwọn bàbá gan ni mo máa ń sọ fáwọn kan ẹ bring it on ẹ tẹ́ bá rò pé mi ò lè jà ṣùgbọ́n Ọlọ́run jogún àwọn èèyàn gidi àwọn ọmọlúàbí mi ò ní wá yín tí ò dáde lọ́lá Ọlásùnkànmí ẹ ṣé gan ẹ kú àdúró tì mí God bless you sir. Mo kí bàbá wa náà Samson Adémọ́lá Adélékè ẹ káàbọ̀ sà. Èní yìí bí mo ṣe sọ à ń celebrate lénìí ni o ayẹyẹ òun là ń ṣe lénìí so ó máa yàtọ̀ ẹ ṣé gan. Ibẹ̀ lọ́làjú ti ṣẹ̀ ṣé bọ́mọ ẹ̀gbá ló máa yé jẹ. Ẹ̀gbá ṣe ibẹ̀ lọ́làjú ti ṣẹ̀ èdè ọmọ ẹ̀gbá ló máa yé jẹ. Ẹja dídó Yorùbá. Mo bá ní jó mọ́mì. Àti láti. Ẹ káàbọ̀ sí orí ètò Mummy Abídẹ̀là náà ẹ káàbọ̀ mà ẹ ṣé tí ẹ ń darapọ̀ mọ́ wa èní ni ayẹyẹ excuse me ọjọ́ bíi màmá wa Madam Iyabode Oyerinde abiyamọ àtàtà àwọn tó dúró tán nínú ìrìn àjò Yorùbá yìí ni mo ti bá wọn pàdé nínú ìrìn àjò ìjàgbara Yorùbá nation ibẹ̀ ni mo ti bá wọn pàdé inú mi dẹ̀ dùn ayọ̀ mi kún nítorí pé mo bá wọn pàdé wọ́n jẹ́ kan nínú àwọn abiyamọ tí wọ́n máa ń pọ́n ọmọ tí wọn kì í jẹ́ kí ọmọ jábọ́ ní ẹ̀yìn wọn ǹjẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ téèyàn bá wọn pàdé ǹjẹ́ kò yẹ kéèyàn ṣe kíni
ǹjẹ́ kò yẹ ká máa fi ẹ̀mí ìmoore hàn pàápàá jùlọ ní ọjọ́ ìbí wọn? Ní ọjọ́ ìbí wọn ó yẹ ká máa kí wọn, ká máa dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n nífẹ̀ẹ́ olóyè Sunday Adéyẹmọ, mi ò rí irú ẹ̀ nígbà tó jẹ́ pé àwọn gangan ni wọ́n bí wọn ni. Wọ́n dúró tán ní gbogbo ọ̀nà, ní ti owó, ní ti àsìkò. Bí wọ́n ṣe dàgbà tó, wọ́n máa kí ọmọdé, wọ́n máa ṣe yes ma. Ó ti pọ̀ jù. Inú mi dùn, ayọ̀ mi kún pé mo ní oore ọ̀fẹ́, mo rí àánú gbà láti mọ̀ wọ́n. Mo wá ń gbà ládùúrà pé mọ́mì, ẹ káàbọ̀ mọ́mì wa Oyèdìran fún mi lọ́lá ọmọlé, ẹ ṣé gan mà. Mo gbà ládùúrà pé ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọdún mìíràn bí ẹ ṣe wá ń bẹ̀rẹ̀ ní ọjọ́ ìní. Ọlọ́run tó ní ayé, tó ní ọ̀run, ó máa darapọ̀ mọ́ yín. Gbogbo nǹkan tẹ́ tí ń lé láti ọdún tí ó ti pẹ́, ẹ máa rí mú nínú ọdún yìí o. Àánú Olúwa, oore Olúwa kò ní fi yín sílẹ̀. Olúwa máa bùkún ìjáde yín, ó máa bùkún ìwọlé yín. Agbára àwọn ẹni bí kò ní ká yín. Ẹ ní mọ̀ korò láyé o. Ẹ ti ṣe yìí iná, ẹ tún máa ṣe míì lórúkọ Jésù. Ẹ máa 70, ẹ máa 80, ẹ máa 90, ẹ máa 100. Bí Olúwa bá fa bíbẹ̀ sẹ́yìn, ẹ máa 120. Bó wá ti lè wù kẹ́ ẹ pẹ́ tó láyé, mò ń gbà ládùúrà wípé ẹlẹ́yìn ò ní síwájú lọ láṣẹ Èdùmàrè. Ẹ ní mọ̀ korò ní agbára lọ́wọ́ Ọlọ́run. Orílẹ̀-èdè Yorùbá yìí tó jẹ yín lógún bí ẹ ṣe nífẹ̀ẹ́ ran yín. A ní gba orílẹ̀-èdè náà ní lẹ́yìn yìí o láṣẹ Èdùmàrè. Gbogbo ọ̀rọ̀ orílẹ̀-èdè náà ẹ máa jẹ́, àwọn ọ̀ràn yín tó ń bọ̀ tẹ́ tí mọ̀, àwọn náà á jẹ níbẹ̀. Ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ kú kó lè dáa. Ẹ kú àdúró tí ìran yín. Mi ò rí màmá yìí kínú wọn bàjẹ́ rí. Wọ́n ṣà máa rẹ́rìn ṣáá ni. Wọ́n máa rẹ́rìn ṣáá ni gbogbo gbà. Oníwà rẹ̀lẹ̀, abiyamọ tòótọ́. Òun ni màmá wa Iyabode Oyerinde tí wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn. Ṣé wá rí pé èèyàn pàtàkì, àwọn tí wọ́n bí ní Aries, àwọn Aries, èèyàn pàtàkì, àkàndá ènìyàn ni wọ́n. Ẹ má bínú gbogbo bàbá mi, bàbá Olúfúnkẹ́ Ìyálájé, bàbá mi Moses Adélékè, ẹ káàbọ̀ dádì. Ẹ ṣé gidi gan ni sà. Ẹ pẹ́ fún wa o. Gbogbo lé ń kọ́, ìyàwó mi ń kọ́ àti àwọn ọmọ mi. Ẹ pẹ́ fún wa. Àṣàbàrí á gbè yín o. Ẹ ṣé gidi gan ni. Ẹ káàbọ̀ sí orí ètò ọmọ yín. Ẹni tó yẹ kéèyàn ṣe kí ni? Kéèyàn pọ́nlé. Ìgbà tí mọ́mì bá ti pè mí báyìí, wọ́n máa sọ pé yes ma. Mo ní mọ́mì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má mà kó bá mi. Àbúrò yín, ọmọ yín ni mo jẹ́ o. Ẹ má lo mà fún mi mọ́. Mọ́mì máa sọ pé ó tì o. Àwọn ti wà use mọ́, ṣùgbọ́n ibi tí ẹ máa ti mọ̀ pé wọ́n níwà rẹ̀rẹ̀ dé nìyàn. Ẹ máa ti mọ̀ pé ìrẹ̀lẹ̀, ẹ máa ti mọ̀ pé bíbí ire kò ṣeé fowó rà. Ẹ máa ti mọ̀ wípé wọn ọ̀jà wọn kan, wọ́n kọ́ wọn, wọ́n tún túra wọn bí kọ́. Wọn ọ̀jà wọn kan tí wọ́n máa yanu, wọ́n kàn máa yanu gàdàgbà. Ṣe rí pé wọ́n máa yanu gàdàgbà, wọ́n máa bú àgbàlagbà. Àwọn yàtọ̀. Irú àwọn tó yẹ ká máa kọ́ ẹ̀kọ́ ní ara wọn ni. Pàápàá jùlọ àwọn obìnrin. Ṣé ẹ understand mi? Àpapàá jùlọ àwọn obìnrin. Ó wù mí láti ya gèlè gan ni lénìí, ṣùgbọ́n kí ni mi ò mọ gèlè wé, torí ẹ̀ mo ṣe ra fi eléyìí kọ ṣẹ́mọ̀, òun ló fi sí èjìká mi, torí mi ò mọ gèlè wé. Mo gbìyànjú ẹ̀. Ṣé eléyìí gan náà ṣe rí? A ní ká má lo wíìgì lénìí, eléyìí gan náà Ọlọ́run kan ni ṣẹ́mọ̀. Àmọ́ gèlè wé. Ṣe rí pé ilé ti tó lọ. Ilé yá. So
ẹni tó bá fẹ́ pè wọlé ẹ jọ̀wọ́ kẹkàn fi bá wa kí wọn, tó bá rí èèyàn kan àbí méjì tẹ́ bá fẹ́ bá wa kí wọn, ọmọ lọ́jọ́ bí. Ẹni tó kí n tó tẹ̀síwájú, ẹni tó bá wa kọ orin yìí, ẹni ṣe mọ̀ pé máa ń pariwo, máa ń polówó goddaughter Dr. Michaela tá mọ̀ sí Madam Ọmọbọ́lá Wise. Ṣé ẹ̀yin náà rí i pé kò bá àdàtọ̀, jingles yẹn ò bá àdàtọ̀, àwọn ni wọ́n ṣe. Ẹ jọ̀ọ́ ẹ bá wa kàn sí Madam Ọmọbọ́lá Wise. Ẹni tó bá ní ṣíṣe ṣe, orílẹ̀-èdè mùjẹ̀mùjẹ̀yàn ni wọ́n wà. Tẹ́ bá fẹ́ gbéyàwó fún ọmọ yín, tàbí tẹ́ fẹ́ fa ọmọ yín fún ọkọ, àbí bóyá ẹ̀yin gangan lẹ fẹ́ ṣe ìgbéyàwó, tàbí ẹ bímọ, àbí ẹ fẹ́ sílé, àbí ẹ fẹ́ ṣe jingles, tàbí àwọn arúgbó tẹ́ fẹ́ ṣe ayẹyẹ ìkẹyìn fún wọn, ẹ bá wa kàn sí Madam Ọmọbọ́lá Wise. Ìrọ̀rùn ló bá dé, mo lè fọwọ́ wọn sọ àyà báyìí ni, wọ́n máa ṣe fún yín ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. So kò jẹ́ bí ó ṣe jẹ́. Lẹ́ẹ̀kan sí, ẹ jọ̀wọ́ ẹ kàn lè bá mi pè wọlé, ẹnìkan àbẹ́yàn méjì, ẹ kàn jẹ́ ká kí wọn ní orí ìkànnì yìí pé wọ́n ṣe o, ẹ bá kí wọn kó ayẹyẹ ọjọ́ ìbí wọn. Lọ́wọ́lọ́wọ́ báyìí gan, oúnjẹ, ìrẹsì, àkàrà òyìnbó, ẹ̀fọ́ ẹlẹ́gùúsí, iyán, àmàlà pẹ̀lú gbẹ̀gìrì, torí wọ́n mọ̀ pé ní àdúgbò tèmi gbẹ̀gìrì làwa máa ń jẹ pẹ̀lú àmàlà. So ẹ̀bà àtẹ̀fọ́ rírò, gbogbo ẹ̀, báwo lẹ ṣe fẹ́ sí wine, ó dùn mí, ó kàn dùn mí tí mi ò sí nítòsí wọn ni. Ẹ káàbọ̀ bàbá mi. Ẹ ṣé bàbá mi. Aki Dr. Michaela, happy birthday. No, àwọn kọ́ Mummy Iyabode Oyerinde ni, kì í ṣe Dr. Michaela sà. Michaela náà ti ṣe tiẹ̀ náà ti kọjá. Bẹ́ẹ̀ni. Ìyá wa Iyabode náà, a kí wọn náà kú ọjọ́ ìbí, wọ́n á ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. Àmín. Nínú ìgbádùn, nínú ìdùnnú, nínú Ọlọ́run Elédùmarè, wọ́n á ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé àti ní àlàáfíà. Àmín. Ọdún tí ń bọ̀ yóò bá ní orílẹ̀-èdè olómìnira tí Ọlọ́run bá fẹ́. Àmín, àmín. So àwọn jíǹkù tẹ́ ni wọ́n ń ṣe, ẹ jẹ́ ká tiẹ̀ wú ká gbọ́ bọ́ọ̀sì ká mọ bí wọ́n ṣe ń ṣe jíǹkù wọn, ká gbọ́ irú iṣẹ́ tá a gbé fún wọn. Ok. Ká ní sáǹpù jíǹkù tí wọ́n ń ṣe náà. Ok. Bóyá nínú prógrámù ilẹ̀ máa plé rẹ̀ wò ni o. Bóyá sẹ́ndì ẹ̀ sí individual ni o, láti mọ̀ bí olóhùn tó dùn tàbẹ́ fún wọn ní polówó ni. So ẹ jẹ́ ká gbọ́ iṣẹ́ ọwọ́ wọn wò ná. Ẹ ṣé. Ẹ ṣé gan-an bàbá mi Moses Adeleke, bàbá mi Moses Adébáyọ̀ Adeleke, bàbá Olúfúnkẹ́ Ìyálájé nìyàn láti Àṣàbàrí, àwọn tàṣàbàrí Ṣakí Ògún Òrọ́kè. Mi ò ní wá yín sí bàbá mi, tá bá nírú yín yìí nílùú tó bá tí mẹ́ta kéèyàn máa dúpẹ́ kó máa dorí ẹ̀ mú ni pòun bá yín pàdé. Ẹ ṣé gan bàbá mi ò ní wá yín sí o, Àṣàbàrí á gbè yín o, àwọn ọ̀dàlẹ̀ inú wa nìkan ni kò ní gbè. Ẹ ṣé, mo mọ̀ lóore, ẹ kú àdúró tí ọmọ yín, mi ò ní wá yín sí, ẹ pẹ́pẹ́pẹ́pẹ́ fún wa. Ẹ bá mi kíyàwó mi, ẹ ṣé gan sà. Màá play ẹ̀ fún yín o, màá play Dr. Michaela gan kí yín, àwọn náà ni ẹ ṣé sà o. Ẹ jẹ́ kí n play jingles yan fún wa again. Ẹni tó bá tún fẹ́ bá wa pè wọlé, ẹ jọ̀ọ́ ẹ bá mi pè wọlé, ẹ jẹ́ kí n play jingles yan fún yín, ẹ gbọ́ sà. Màmá wa tó ń ṣọjọ́ ìbí nìyẹn.
Mami, ẹ káàbọ̀ mami, ẹ káàbọ̀ ma. Ẹ ṣé. Mami, èmi náà fẹ́ wé gèlè. Ó wù mí kí n wé gèlè. Ó wù mí kí n wé gèlè ni. Ẹ ṣé mami, mi ò ní wá nísìn. Yes ma, yes ma. Happy Palm Sunday. Yes ma. Ìyá olódò òbí mú kí yín o. Ẹ̀mí yín á ṣe púpọ̀ láyé o. Àmín, àmín. Ìgbà ọdún kọ̀ọ̀kan ni o. Àmín. Ojú yín á máa rọ́dún o. Àmín. A dúpẹ́ fọ́lọ́run tí ọjọ́ orí yín tún lé kàn sí. Ọjọ́ orí
yẹn inú dídùn àtayọ̀ àti àlàáfíà òun lẹ́ẹ̀kan máa fi gbégbé ayé yín o. àmín àmín àṣẹ Èdùmàrè. ní kò ní pẹ́ tí o. àmín. ní tẹ̀ ń béèrè ọlọ́run á ṣe fún yín o. gbogbo ilé tọ́lọ́run ti ṣe kò ní díbàjẹ́ o. àmín Jésù. ọlọ́run á máa wà pẹ̀lú yín o. àmín. ìwọlé yín àtìjáde yín kò ní báráyé nù o. àmín Jésù. ẹni rí àpò àbá o, ẹni ṣẹ́rin o. àmín. ẹni rárin fẹsẹ̀ sí o. àmín. ìyá alágé náà ilé-iṣẹ́ yín kò ní tó náà o. àmín àmín. ẹni rí ogun alápò àbá o, ẹni àmín. burúkú kò ní yà lọ́dọ̀ yín o. àmín. ẹni bí òní bá yín sọ̀rọ̀ o. àmín o àmín àmín. ọ̀rọ̀ tẹ ẹ sọ tán fi máa fi kó bá yín ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ sọ o. àmín o àmín àmín àmín. bàbá máa kẹlẹ ọlámú kí wọn náà wọ ẹ̀kọ́ àdúró tì wá o. ẹ ṣe kẹkẹ ni o, adúpẹ́dúpẹ́ o. inú wa dùn o láti bá yín sọ̀rọ̀, láti kí yín o. a kú ọdún òní o. èwo bí ẹ̀mí o, ìyá ọlọ́jọ́ bí Yorùbá nation láti ṣe o. àmín àmín lágbára Ọlọ́run. àmín àmín. àníwẹ́ nìkan kan tì inú wa o. àmín àmín àmín. ẹ kú jó o, ó yá ẹ máa jójó yín mú gbádùn ẹ o. ẹ ṣé màmí, ẹ ṣé gidi gan. àwọn ará ìyá àwọn olóyè ìkan náà màmá olóyè Adéyẹmọ, àwọn ni wọ́n pè wọlé, wọ́n tún wá jẹ́ màmá mi. àwọn abiyamọ tí mò ń sọ nìyẹn. àwọn adùnrìn adùnbádòwò pọ̀ má tòṣì, àwọn tí wọ́n mọ nǹkan tí wọ́n ń pè ní abiyamọ, àwọn ni ìkan nínú wọn náà pè wọlé yàn. màmá mi Princess Onílù Òfè ó dàrú. mo ní àǹfààní, mo ní oore ọ̀fẹ́ láti bá wọn pàdé nínú ìrìn àjò Yorùbá. ṣé mo mọ̀ ọjọ́ àbí mi ò mọ̀ ọjọ́? aṣọ gèlè yìí ni mo fẹ́ wé, ká sọ pé mo lè wé ni, mo ní gèlè àsìpèlé ẹ̀, mi ò bá yà, ìkan ò bá lọ sí south kíkejì lọ sí north, ṣe understand mi? ṣùgbọ́n mi ò mọ̀ wé, ṣùgbọ́n bàbá mi dẹ̀ ti sọ fún mi pé mo wé dáadáa níbí báyìí. bàbá mi Moses Adébáyọ̀ Adélékè, ẹ ṣé, mi ò ní wá yín tì sá. so ẹ ṣé gan, ẹ káàbọ̀ bàbá mi Prophet Worldwide, ẹ ṣé gan ni, you are welcome sir. ìyá wa Ọmọbọ́lá Ọládèjì Bọ́lá White, àwọn ni wọ́n ṣe jingles yan. mi ò tí ì jó, àwa máa bẹ̀rẹ̀ sí ní jó, tí n bá ti ń jó báyìí kẹ́yìn náà máa jó. àwa láìkí jó, aláìkí jó ní ọ̀dọ̀ wa. mo láìkí jó gan ni. Madam Ọmọbọ́lá White, Godfather yín ti sọ pé kẹwàá play live ní ọ̀dọ̀ mi ní ọjọ́ kan, so a máa dìjọ plan ni. Dádì Ọlárẹ̀wájú Joseph Àìbú, ẹ káàbọ̀ sí orí ètò. mo rí dádì mi Ọlálékan Sóbò, mo ń bọ̀ wá, ẹ jẹ́ kí n dáhùn fóònù. hello dádì mi, bàbá mi. ìyàwó abẹ́ bá ti ń jó bẹ́ẹ̀ abẹ́ kan máa da sáàpù yìí ni o. ọjọ́ yìí ṣe lọ́sẹ̀ o. ẹ sọ pé wọ́n máa da star kan máa rí star kan máa rí star ni o. kí ẹ pẹ́ tó lọ́sẹ̀ o. wọ́n máa ń náwó wọn nílùú wa o. star yẹn abẹ́ máa rí pé star. ẹ jẹ́ kí wọ́n máa gbọ́ o. àwọn ọlọ́pàá ti yẹn máa da sáàpù yìí. abẹ́ máa rí star yẹn o. ẹ ṣé gan bàbá mi, ẹ ṣé gan sà. mo dúpẹ́ sà. bàbá mi Ọlámilékan Sóbò, èmi kọ́ ni mo ń ṣe ọjọ́ ìbí lónìí sà. màmá wa ìkan nínú àwọn abiyamọ, ẹ ṣé gan, mo ṣe àmì àdúrà. ìkan náà àwọn abiyamọ agbọ̀já tí ọjà wọn gùn, agbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, àwọn ni màmá wa Madam Iyabode Abibat Oyerinde, àwọn ni wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn lẹ́yìn. a bá wọn gbé lárugẹ nítorí pé wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. so bó ṣe rí nìyẹn. ẹ jẹ́ ká continue pẹ̀lú orin wa, ẹ jẹ́ ká jó díẹ̀ sí fún mọ́mì wa. a ní pẹ́ parí ètò mọ́, a kàn wá ṣe ayẹyẹ ọjọ́ ìbí lásán lẹ́yìn. a ṣe ti Ìmọ̀ Ọ̀pẹ, èyí tí ṣe ọmọ bàbá Onílù, bàbá mi ọmọ bàbá Onílù Òfè Otú, ẹ káàbọ̀, ẹ ṣé gan dádì. ẹ lè pè tó bá wà òkè sá, ẹ lè pè wọlé láti kí màmá yan sá. so torí àwọn náà wọ́n wà ní abẹ́ ètò. ẹ jẹ́ kí n continue láti máa play orin wa lọ. eléyìí
ẹ̀yin Èkìtì Dr. Michaela màámi tó pè wọlé yẹn ẹ̀yin Èkìtì ó yá máa dọwọ́ bò mí mo ń bá yín jíjẹ́ Èkìtì o mi ò wá láti Èkìtì mo ń jíjẹ́ Èkìtì. Mr. Sam Taiwo Ọlátúnbọ̀sún àwọn èèyàn yìí àwọn tèmi nìyẹn ẹ ṣé gan ni a máa play Elémùrè Ògúnyẹmí fún yín lọ́jọ́ tí ẹ bá fẹ́ jó ókè bàbá mi ẹ káàbọ̀ dádì mi ẹ káàbọ̀ sà àmì Jésù. Àmín, àmín. Àmín Jésù. Ọjọ́ sọ. Àmín Jésù. Ẹ káàbọ̀ dádì. Àmín Jésù, àmín Jésù. Ẹ mọ̀ pé mi ò kí ń ṣe ọmọ àlè, mi ò kí ń ṣe ọmọ àlè inú mi nìkan. Àmín Jésù, àmín Jésù sá. Àmín Jésù. Ẹ ṣé gbọ́ sá. Yes sir. Ó dàbọ̀ sá. Ẹ bá mi kí gbogbo lé sá. Bàbá mi ọmọ onílù Òfẹ́ òtù yìí. Mo máa ń bá wọn àná mi ni wọ́n. Mo ti ń sọ fún wọn pé ní agbára lọ́wọ́ Ọlọ́run bàbá mi Moses Adébáyọ̀ Adélékè máa gbọ́ àná ni wọ́n jẹ́ sí wa o ọjọ́ kọjọ́ tá bá ti ríra báyìí bàbá ẹ máa sanwó èmi máa gbowó tèmi máa dẹ̀ gbàdọ̀bálẹ̀ wọn kì í gbàdọ̀bálẹ̀ àgbàlagbà bẹ̀tì máa gba méjèèjì lọ́wọ́ yín sà ẹ ṣé gidi gan ni sà ẹ ṣé ẹ pẹ́ fún wa sà ẹ bá mi kí àwọn ẹbí mi sà ẹ ṣé ṣe rí bàbá mi Ọlámilékan Sóbò yìí máa ń gbádùn yín gidi gan ni Ọlọ́run gbogbo comment yín tí máa ń kọ máa ń gbádùn ẹ̀ mo mọ̀ pé lágbára Ọlọ́run ní kò pẹ́ kò jìnnà
a máa tó gba orílẹ̀-èdè wa, a máa ríra láyọ̀ àti àlàáfíà. Ẹ tẹ̀síwájú, àánú Ọlọ́run, ààbò Ọlọ́run ó máa dájú ní orí gbogbo yín. Madam Ọmọbọ́lá Ọládèjì Bọ́lá White, àwọn ni wọ́n ṣe jingle sí yan. Ṣé mọ̀ pé mo ti polówó wọn síwájú? Godfather wọn tí wọ́n dẹ̀ jẹ́ ọmọ ìyá mi, àwọn ni wọ́n jẹ́ ká mọ́ra, and kò sí ẹni tó bá ti wá through Dr. Michaela tí wọ́n jẹ́ ọ̀gá mi, bàbá mi, ọmọ ìyá mi, gbogbo nǹkan tí Ọlọ́run bá fún mi lágbára ni máa fi support onítọ̀hún, nítorí pé Dr. Michaela ọmọlúàbí tí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo bá wọn pàdé, párìnrìn pàdé. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí n kábàámọ̀ ẹ̀, àwọn ní ò dẹ̀ ní kábàámọ̀ ẹ̀, àwọn àsìtánì ẹ̀dá ò dẹ̀ ní ráyè wọ àárín wa, ilé àti ọ̀nà tí wọn ní ò dẹ̀ ní dàrú. Ìdí ẹ̀ ni mo ṣe ń polówó Madam Ọmọbọ́lá Ọládèjì Bọ́lá White. Ẹ jọ̀wọ́, ẹni tó bá ní ṣíṣe ṣe, tẹ́ bá fẹ́ ṣe jingles Ọlọ́run, ẹ kàn sí wọn, ìrọ̀rùn ló bá dé. Prophetess rárá, mi ò kì í ṣe prophetess o, Ìyálájé àti Yorùbá Nation, òwò làwa mọ̀ ṣe, mi ò wá mọ̀ bóyá who knows, àtọ́lọ́run, mo kàn mọ̀ pé mo like Ọlọ́run, ṣe understand, mo like Ọlọ́run gan ni, yes. Màmí ọmọ Ọbásanjọ́ ni mí, ẹ káàbọ̀ màmí. Ẹ kú iṣẹ́ ìlú máa, ẹ kú iṣẹ́, máa ń gbádùn yín, kò ní rẹ̀ yín láti ṣe Èdùmàrè, ẹ káàbọ̀ mà, ẹ ṣé gidi gan. So ẹ jẹ́ ká tún gbọ́ orin yìí. So Madam Bọ́lá White a máa sọ̀rọ̀ ọjọ́ tẹ́ bá máa wá sí ọ̀dọ̀ mi, tẹ́ máa play live, nǹkan tá kàn máa ṣe lọ́jọ́ yẹn ni ẹ máa play live, a máa jó. Ṣé rí pé mo like, ṣé mo mọ̀ jó? Ṣé rí, mo like ijó gan ni, àwa máa ń jó ní àdúgbò tiwa ni, àmọ́ a máa ń jó gan ni, so àwa máa ń jó gan lọ́dọ̀ tiwa. Tá bá ti gbọ́ mi nìkan, yes. Màmá wa tó ń ṣọjọ́ ìbílẹ̀ o. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ìyábọ̀ ló ní kí n máa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè o. Ó ní bàbá ọ̀pọ̀lọpọ̀ ire lọ́dọ̀. Ẹ̀yin náà ẹ máa jó nílé, ẹ máa bá wa jó, ẹ máa bá wa jó. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Orí wa ni Ìyábọ̀dé mo ṣe bá wọn dúpẹ́ o. Wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dáwọ́ sí gbogbo ọlọ́run. Olóyè Elédùmarè tó sùn ọ̀gbọ̀n nínú wọn. Ó fi yí ẹ lórí Ọlọ́run. Ṣé tí ń bọ́? Orí ayé mi àti ìrètí tọrọ. Ọ̀rẹ́ ayọ̀ láti mú ẹ̀jẹ̀ ayé láti mú ẹ̀jẹ̀ ayé. Ó yẹ mọ́ mi ní ọ̀rọ̀ pẹ̀lú ní kí n kọ́. Onímọ̀láwá ẹ̀sìn máa ń kọ́ lọ pé bá mi ní Elédùmarè tó lọ. Ojú ayé gbé Jésù dá àtẹ̀lé. Ẹ̀wọ́ lẹ́kùn. Ẹ̀mú adé ọba rẹ̀ wá ṣe lọ́ba àwọn ọba. Jésù dá àtẹ̀lé. Ẹ̀wọ́ lẹ́kùn. Ẹ̀mú adé ọba rẹ̀ wá ṣe lọ́ba àwọn ọba. Orí ọ̀bẹ Elédùmarè ló ṣògo nínú ayé rẹ̀ bàbá mi. Wọ́n ní káwé ẹ sábà ní Olúwa, ẹ máa ní Olúwa, ẹ̀yin ènìyàn gbogbo, ẹ máa ní Olúwa. Ẹ máa ní Olúwa, ẹ máa ní Olúwa, ẹ̀yin ènìyàn gbogbo, ẹ máa ní Olúwa. Every second of every
mi mọ̀mọ́ ìyẹ́ dáadáa. Àyàwó nígbà tí wọ́n jà mí o, Ìbàdàn sáà ọmọ ẹ̀ ọmọ láyé kó. Ìlú òjò, ìlú àìmọ́, ìlú òkun wọlá olóògbé kẹrùkẹrù lójú ogun. Ọlọ́lá kan wá rọlé, àsùnkẹ́ bí òní kan ẹ̀. Wọ́n ní kí n máa bá wọn yọ Ọlọ́run lówó ni, Ọlọ́run tó dá wọn sí tilétilé. Ọlọ́run tí ò jẹ́ kí wọ́n gbókùn ìránṣẹ́ lẹ́yìn tí wọ́n bá tilẹ̀kẹ̀rẹ̀ ẹ lọ́lọ́run ńlá kẹ́yìn tilẹ̀kẹ̀rẹ̀ ẹ lọ́lọ́run tó dájú. Ọlọ́run ńlá ìwọ̀n tilẹ̀kẹ̀rẹ̀ ọlọ́run ńlá. Ó yẹ jẹ́ kí sáré yàlù ẹ̀gbá wọn ní sàbí. Ẹyẹ ẹ̀gbá ẹyẹ ẹ̀gbá Ẹ̀gbá méjì òkúta ẹ̀gbá ìyẹlé ní ọmọ kí ọ̀nà torí kí ẹ dáadáa. Màmá gbọ́dọ̀ lẹ́nu mi kọ́lé màmá bàlú ń bọ́ lọ́wọ́. ẹyẹ ẹ̀gbá ẹyẹ ọmọ Olúmọ òun pẹ̀tẹ́rẹ́ ibẹ̀ la gbé bí i sí o. Máyọ̀ 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 lórí Olúmọ máyọ̀ 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 o. Màámi ọmọ bá kọjọ ọjọ́ ẹ̀sẹ̀ ẹ̀yìn ẹ̀gbá ẹ̀yìn ẹ̀gbá ó yá àdàkẹ́ sílẹ̀ ni o. Ẹja máa sọ̀kè ní. Ẹ̀yin Èkìtì ló pọ̀ báyìí. Dr. Maikola ẹ̀yin Èkìtì bàbá Èkìtì bàbá Ọ̀túnbẹ̀rù Ògbódò ẹ̀yin ló pọ̀ báyìí. Màámi ọmọ nínú òfẹ́ oṣù ẹ̀yin ló pọ̀ báyìí. Ẹ̀yin ti Ìbàdàn ẹ̀yin Ìbàdàn. Ìyá mọ́mí mo fẹ́ kó o ṣàkọsílẹ̀ nípa rẹ̀ tó dá ẹ̀ sí ilé tí ìyá wípé kí yóò máa gbé ìwé ìwé. Àjọ máṣàkọ́. Ìdájẹ́ rẹ̀ gbé ra ìdè. Àjọ máṣàkọ́. Kí yóò máa gbé ìwé ìwé. Àjọ máṣàkọ́. Àjọ máṣàkọ́. Ìdájẹ́ rẹ̀ gbé ra ìdè. Àjọ
mo rí ìkan nínú àwọn màmá mi nígbà yìí, àdìjọ wà níbì kankan, àdúgbò ibì kan náà ládìjọ ń gbé mi pẹ̀lú state kan náà. Mọ́mì mi Táyọ̀ Kòkúmọ́, ẹ pẹ́ fún wa o mọ́mì. Èmi kọ́ ni mò ń ṣe ọjọ́ ìbí, màmá mi kan ni wọ́n ń ṣe ọjọ́ ìbí, so àwọn là ń celebrate. Bẹ́ẹ̀ ni, kì í ṣe èmi mà. Ẹ ṣé mo dúpẹ́ mà. Mo ṣe àmì sí àdúrà tí ẹ ṣe. Ẹ̀yin náà á jèrè àwọn ọmọ yín lórúkọ Jésù. Mo mọ̀ lóore. Ní rí jù báyìí lọ. Ṣé tí wá rí màámi ọmọ Básanjọ́ ni mí, ẹ̀yin Ẹ̀gbá. Godfather mi gangan Ẹ̀gbá náà ni wọ́n. So wọ́n jẹ mí lówó. Gbogbo ẹ̀yin Ẹ̀gbá tẹ́ wà níbí báyìí. Gbogbo ẹ̀yin Èkìtì. Dr. Maikola, bàbá mi ọmọ onílò Fẹ̀útú, màámi onílò Fẹ̀útú, ẹ̀yin Èkìtì. Tiyín náà lọ́tọ̀. Ti Ìbàdàn, mi ò mọ Ìbàdàn tó wà lórí ìkànnì. So gbogbo yín, mi ò ní gbọ́dọ̀ jíjó yàn lásán. Ṣẹ́rípa ní fún ayọ̀ wa kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Bí a ṣe máa ń sọ, tẹ́ bá fẹ́ ká bá yín polówó, ẹ gbé wá bá wa lórí ìkànnì yìí. Tẹ́ bá ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí, tẹ́ bá fẹ́ ká bá yín celebrate, ìrọ̀rùn ló bá dé, ẹ gbé wá. Tẹ́ bá wá ń wá ẹni tó ń wá ọkọ àti ẹni tó ń wá aya, ẹ̀yin tí sọ àwọn tó fẹ́ yan àlè o, kì í ṣe àwọn ọlọ́kọ kan òkúnnù cupboard, tàbí kì í ṣe ẹni tó ń wá side chick, kò síyan níbí báyìí. Ẹ kàn sí wa, ẹ jẹ́ ká mọ̀. Gbogbo ẹ̀ la máa ṣe ní orí ìkànnì yìí. Tẹ́ bá rí, torí ẹ̀ mo ṣe múra ní ìmúra Yorùbá, mi ò kàn mọ́ gèlè wé ni, torí ẹ̀ mo ṣe mú aṣọ òkè mi dání. Ó wù mí kí n ya gèlè yan, ṣùgbọ́n so ó rí bó ṣe rí. Ẹ jẹ́ ká máa ṣe oríṣiríṣi ètò. A máa ṣe kì í ṣe Yorùbá nation nìkan lọ́mọ máa ṣe mọ́ báyìí, oríṣiríṣi. Yes, ẹ kàn sí wa, ìrọ̀rùn ló bá dé. We dey give up. Yes, bẹ́ẹ̀ ni. So ẹ jẹ́ ká mọ̀, ẹ kàn sí wa. Ìrọ̀rùn, wàláì ìrọ̀rùn ló bá dé. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin aláfẹ̀yìntì mi. Daddy Akin Gold, àwọn tìyá alájẹ, ẹ ṣé ẹ kú àdúró tì mí, ẹ kú gbogbo gbà. Lọ́wọ́ gbogbo ẹ̀yin aláfẹ̀yìntì mi, mo dúpẹ́ mọ́mọ́ lóore o. Ẹ ṣé gan ni, ẹ kú ìtọ́jú mi, mo mọ̀re. Ẹ ṣé gan ni, ẹ kú ìtọ́jú mi, mo mọ̀re. Ẹ ṣé gidi gan ni o. Àjọṣe wa ò ní bàjẹ́, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Kí ni wọ́n ti rí? A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, kí la ti ṣe? Ẹ ṣé. Orílẹ̀-èdè Yorùbá yìí tó wá dé ẹ̀yin àti èmi pọ̀, nígbà tó bá délẹ̀ tán ní àṣẹ Èdùmàrè, a ní fẹ́nikẹ́ni nínú wa ṣe àwátì, a ní dúró ìṣẹ́jú kan fún kankan nínú wa. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ire, ayọ̀, àlàáfíà, inú dídùn, òun la máa fi ṣe ilé ayé wa lágbára Ọlọ́run. A ní sáré wẹ́nikẹ́ni lágbára Ọlọ́run. Ìgbéga fún gbogbo wa ní gbogbo ọ̀nà. Gbogbo ọ̀nà tí gbogbo wa ń gbà tá fi ń wojú Olúwa, Ọlọ́run á dá wa lóhùn ní gbangba láṣẹ Èdùmàrè. Àdúrà wa gbà, a máa ṣẹ́gun ọ̀tá, a máa rẹ́yìn àwọn aṣebi. Tá bá wá rẹ́nikẹ́ni, ẹ̀dákẹ́dá, ènìyàn kénìyàn, ọkùnrin ni obìnrin ni, ó kéré ni ó dàgbà ni, tí wọ́n bá ń porí ara wọn tí kì í ṣe àwa níbi, ibi máa padà sórí oníbi, àṣàsí á padà sórí aláṣàsí láṣẹ Èdùmàrè. Àwa ti gbé ẹ̀jẹ̀, a ti mu ẹ̀jẹ̀ Jésù, a ti rí ara wa wọnú ẹ̀jẹ̀ Jésù. Ẹni tó bá gbé agbára kagbá, wọ́n máa fi ṣe ara wọn dànù láṣẹ Èdùmàrè. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Ẹ bá mi lọ sórí YouTube page mi, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Fúnkẹ́ Ìyálájé. Orúkọ tèmi ò yí padà o. Fúnkẹ́ Ìyálájé, òun ni orúkọ tèmi. Ẹ bá mi kí gbogbo lé o. Ẹ bá mi kí gbogbo lé. À ríra wa, a tún máa pàdé pẹ̀lú ẹ̀rín àti ayọ̀. Ẹ jẹ́ ká fi ti Palm Sunday ká fi parí ètò. Lẹ́ẹ̀kan sí màmá wa Mummy Iyabode Oyerinde, ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o láṣẹ Èdùmàrè.
ẹ máa gbọ́ ẹ máa tọ́ ẹ máa jèrè gbogbo àwọn ọmọ yín lágbára Ọlọ́run ẹ ní mọ̀kòrò bí ó tilẹ̀ wù kí ẹ pẹ́ tó láyé ẹ ní mọ̀kòrò lágbára Ọlọ́run àwa náà dẹ̀ ní mọ̀kòrò lórí yín ẹ máa kó wa jẹ̀pẹ́ lágbára Ọlọ́run Olúwa máa fún yín ní okun àti agbára àlàáfíà ara àti ẹ̀mí gígùn lẹ́ẹ̀kan sí màámi happy birthday I love you God bless you ma ẹ jẹ́ ká fi eléyìí a máa fi parí ètò orin Palm Sunday òun la máa fi parí ètò lẹ́yìn ẹ ṣé. ẹ ṣé gidi gan ni ẹ̀yin tiwa ẹ ṣé gan ni ó dìgbà kan náà o níṣẹ́ ló dàbí pé ká má lọ a tún máa pàdé ayọ̀ ó dìgbà ilẹ̀ Yorùbá á gbè yín á gbè ní á gbé gbogbo wa lápapọ̀ àwọn ọ̀dàlẹ̀ inú wa nìkan ni kò ní gbè ẹ ṣé.